ọ̀n mo fi sọ pé kọ́kọ́ discover ara ẹ̀ náà. ìtò ṣe pàtàkì ni pé kó kọ́kọ́ mọra rẹ̀ náà. èmi mọ́ra mi. bàbá wa mọra wọn. nígbà tí Sheikh Adamu papòdà. táwọn èèyàn bẹ̀rẹ̀ èmi ló kàn ṣebí tí Ádámù kọ kalẹ̀ ní pé n tó ń wí ní pé Markaz ìsìláàmù ló ń gbé fún àwọn á ní ìsìláàmù ṣáwọn ọmọ tó bí kèfèrí ni wọn. àṣìṣe kèfèrí ni wọn tí ó fi wá já sí pé ogún ìsìláàmù o ìwọ ló kàn. kálukú wa àwọn èèyàn wa bá mi pé ṣe tiẹ̀ kódà tó bá fẹ́ ilẹ̀ àáfún tó bá fẹ́ kìíní kan àáfún ẹ̀ tó bá fẹ́ kọ́ àáfún ẹ̀ lówó tó fi kọ́ pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sólú ẹ̀. níbi discovery ara mi yẹn ni mo ti mọ̀ pé mi ò ń ṣe ẹni tó ń pilẹ̀ nǹkan. bẹ́ẹ̀ni èmi náà fẹ́ lọ dálé kí complete èyí tí wọ́n ṣe kalẹ̀. Allahu èyí tọ́lọ̀ ń dá mi fún nìyẹn. Allahu èmi nìyẹn. wọ́n ní ọ̀dọ̀ ìwo làwọn ọmọ tí ó jẹ. mo ní ṣe bàbá mi ó tọmọ ló rán. ṣe tọmọ ló rán. ṣe tọmọ ni bàbá ṣe Ádámù àrùn gbà kan wà láyé. ọmọ mi ò mọ̀ ń ṣe bá ń lọ òde ń gbọ́dọ̀ mú dání ṣe bá ń lọ wáàsí òun ló gbọ́dọ̀ já nẹ́ẹ̀sì fún mi ṣe bá ń bàbá mi ò sí bẹ́ẹ̀. nígbà tó wá pẹ́ sí ọjọ́ wa ń lọ tí bàbá náà wá ń dàgbà tá a rẹ̀ dé àwọn ìyá wa nínú ilé wọ́n lọ bá tọmọlọmọ ló ń tọ́jú látijọ́ yìí ìgbà wo ló tọ́jú àwọn ọmọ ẹ̀. ọ wá sọ fún ẹ pé ìyẹn tí ń bá lọ ẹ máa rí. Allahu akbar, Allahu yarhamu. mo á bẹ̀rẹ̀ nígbà tó wá tán pín tẹ̀fsírì fún wa tí mo ṣe tẹ̀fsírì Suratu Rahman òun
ni mo tiẹ̀ ṣe lọ́dún náà. Tẹlifíṣàn wa gbé. Ìgbà tí tẹlifíṣàn gbé nínú ilé ọ̀dọ̀ mi lójú wíńdò mi, wọ́n wá pé síbẹ̀. Àwọn èèyàn pé síbẹ̀ ládùúgbò àti ní kiri wọ́n wò ó. Ìyá wa kan inú àwọn ìyá yìí, òun wá ń bọ̀ láti Markaz ń bí. Wọ́n wá ara àwọn èèyàn tán pé tí wọ́n ń wo kíní. Ọ̀dà ṣé bàbá yín lẹ̀ wò? Wọ́n wá ní àrárá. Ẹni táwọn ń wò rí ó ní ọ̀nà wa débẹ̀ wọ́n ní bàbá yìí sì wí bẹ́ẹ̀. لا يتعجب جبلته قد قسمت في الطبيعة الرتب. الله أكبر. So ni mo discover rẹ̀. Gbìyànjú kó discover rẹ̀ pẹ̀lú èwo ló jẹ́. Ẹlòmíì máa dá nǹkan lẹ̀ dídá tí ó dá lẹ̀, ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ni ó bá wá complete ẹ̀. Ẹlòmíì ó sì dá lẹ̀ dídá tí ó dá lẹ̀, ọmọ tí ó bá jogún ẹ̀ wọ́n pa gbogbo ẹ̀rùn ni kò ní jẹ́ kó yọrí. Ìtó ṣe pàtàkì ni pé ìwọ ṣá dára rẹ mọ̀ ta ni ẹ́ kò lè mọ ibi tó rí pé ẹ sí. Gbogbo wa kọ́ la dá ilé kéwú lẹ̀. Gbogbo wa kọ́ la máa dá ilé kéwú sílẹ̀. Tí gbogbo wa bá dá lẹ̀, ta ní òkè? Tí gbogbo wa bá dá lẹ̀ ta ní òkè? Wọ́n ń pariwo ọjà ń tà lóṣòdì wọ́n náà lọ bẹ̀ ó béèrè lọ́wọ́ rí o tó lọ òkúta ló bá bọ̀. Wọ́n ń pariwo muasisu ìwọ náà ọlọ́dà kan lẹ̀. Bóyá ẹran ni ó jẹ ìpẹ́ yìí. Wọ́n pariwo wọ́n dálẹ̀ wọ́n náà lọ dálẹ̀. Ẹran má jẹ lé. So táwọn tó ń kéwú, àwọn tó fẹ́ dálé kéwú lẹ̀ wọ́n wà. Bọ̀ ṣé gbogbo ẹ̀ ló lè dàbí Markaz? Ajá Adámọ̀ ó dá tiẹ̀ lẹ̀, àìmí náà gbọ́dọ̀ dálẹ̀ ni. Àwọn kan á ń sọ fún mi nígbà yẹn pé ní ìsìn o iṣẹ́ ti dé ọrùn ẹ̀. Mo ní iṣẹ́ kíni? Ó máa ṣe bí bàbá ṣe ń ṣe náà ni. Bí bàbá ó ṣe ń ṣe báwo? Wọ́n ní tí bá ṣe tẹ̀fsírì lọ́sàn máa wá ṣe wáàsí lálẹ́. Mo ní rárá. Mo ní rárá. Àwa tá lè ṣe wáàsí ti pọ̀. Kẹ́lómi máa ṣe yẹn. Hálátù tẹ̀kùwìn òun ni bàbá wà, báwo náà ti ń ṣe, báwo dá ṣe fẹ́ ṣe. Hálà yẹn ti kọjá. Kálukú ti mọ bọ́ ṣe ń ṣe. Sórí nǹkan tí ò ní jẹ́ kí eléyìí dàrú kó bàjẹ́, tẹ̀fsírì ni máa ṣe lọ́sàn gangan báyìí. Ọ̀tàn láti di bí imú. Kọ̀dí kó símẹ́ǹtì. لا يتعدم جبلته قد قسم
في الطبيعة رتب. wọ́n máa wó yàn kan pé Lárúyá ti ṣe kinní kan bẹ́ẹ̀ lèmi náà ṣe fẹ́ ṣe ọ̀nà ẹ̀ lè má gbàbẹ̀. ó máa wò èèyàn kan pé báyìí lágbájá ṣiṣẹ́ tiẹ̀ èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀nà tiẹ̀ lè má gbàbẹ̀ gbìyànjú kó o mọ rẹ̀.